Ẹ káàárọ̀ ẹ̀yin ènìyàn mi nílé lóko. Mo kí gbogbo wa o, àní dààmú pẹ̀lú ògo Ọlọ́run. Eléyìí ni àṣẹ agbára ẹ̀dà fún ọkùnrin, kí ọkùnrin lè pẹ́ lórí obìnrin, kọkùnrin má lè tètè máa da àtọ̀, kí àtọ̀ rẹ̀ máa pẹ́ kó pẹ́ dáadáa. Torí bí o pẹ́ wọn bẹ dóyàwó ẹ̀ púpọ̀ nù tó da léwu. Ó wà nú ẹ o, kọkùnrin lè máa pẹ́. Kò dìgbà tẹ́ bá mu àgbo, àwọn tó dá ìmí mọ̀ o. Wọ́n mọ̀ pé níwọ̀n bá kápẹ́ lórí Ọlọ́run ṣe. Ọkùnrin tó bá lè máa lo wákàtí kan wákàtí méjì lórí obìnrin láì dẹ̀ kí mu àgbo, láì ní àgbo, mo fi ọba tó dá mi búra. Àwọn nǹkan tá a ti lò sára sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ àwọn àgbo tó dájú tí ó ṣe pé àtúntùmọ̀ ó sì ń ṣiṣẹ́ dènì. Lóòótọ́ ọmọdé náà la sì jẹ́, ṣùgbọ́n ọmọ 16, 17 to 20 years gan tó bá lo ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún ṣe ni wọ́n ti dà gbogbo. Bí ẹlòmíì lo ẹ̀mẹ́ta lórí obìnrin kò lè lo wákàtí kan lórí gbogbo ẹ̀. So tọkùnrin bá dẹ̀ ṣe ń dà sí ló ṣe máa wíìkì sí. Bọ́kùnrin ò dà, ó lè lo wákàtí kan wákàtí méjì. Tèmi bá bá obìnrin sùn lẹ́ẹ̀kan kò ní gbàdúrà pé kí n ṣe kejì, báyé bá wà kò ní gbàdúrà pé kí n ṣe kejì. So àwọn àgbo tó dájú fún ọmọkùnrin láti máa lò leléyìí tẹ́lẹ̀. Eléyìí ṣe pé ọ̀rọ̀ alẹ́ lélẹ̀ àbí pé kíní. Nígbà tí okó tí ẹ bá ti lẹ̀ tí ó bá ti dà kò lè wálẹ̀. Nítorí mú kọ́ ẹlòmíràn ni pé nígbà tí ó bá ti dà so ààrẹ àwíkì nǹkan ọmọkùnrin náà àwíkì bọ̀ nígbà tó bá ti tètè dà tó pẹ́ kíní ẹ náà máa dúró tandi náà ni. So àgbélé ò dẹ̀ kí n ṣe àgbo tó dààmú àbí ó ṣòro ṣe débi pé ẹ ní pé ẹ rí ṣe dandan. Mo fẹ́ kẹ́ lọ ṣe kẹ́ lọ rèé bá mi dán wò pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ ó bá mi wá ìgò funfun, ìgò la máa ń lò àkínlókè. Bẹ́ẹ̀ni, ìgò funfun. Ẹ bá mi wá ẹ̀rù alámọ̀. Ẹ bá mi fi tẹ́lẹ̀ inú ìgò yẹn kó pọ̀ díẹ̀ níwọ̀nba. Ìgò yẹn kò sí bí ó ṣe lè tóbi tó. Kò sí bí ó ṣe lè tóbi tó. Ẹ kó ẹ̀rù alámọ̀ yẹn sí kó pọ̀ dáadáa díẹ̀ náà. Ẹ gé orógbó tó tutù tí ó ti gbẹ, ẹ gé sí wẹ́wẹ́, ẹ kó sí. Ẹ má bó epo, kò ní dé pẹ́ ń bó epo, ẹ ṣáà gé sí wẹ́wẹ́. Ẹ kó sí. Ẹ lè gé ẹ̀kan sí bíi 4 sí 5. Ìwọ ní sùúrù. Ẹ lè gé ẹ̀kan sí bíi 4 5, ẹ ṣáà gé sí wẹ́wẹ́, ẹ kó sí. Obì gbàǹjà funfun, ẹ gé sí wẹ́wẹ́, ẹ kó lé. Wọ́n ń pe èso kan ní guava. So guava. Ẹ wá egbò ẹ̀, ẹ gé sí wẹ́wẹ́, ẹ kó lé lórí. Tẹ́ bá ti kó lé lórí, ẹ bá mi wá omi àgbọn ojúdá tí wọ́n fomi là. Ẹ lọ sọ́dọ̀ wọn tà nínú agége ńbẹ̀ yẹn, mi mọ̀ níbi tẹ́yìn wà. Ẹ ṣáà wá pé kò ń ṣe lè tọ́ bomi sí, òun lẹ máa fi kì í. Ṣé ẹ ti gbọ́ Yorùbá mi báyìí? Lẹ́yìn ìgbà tí ẹ bá ti kó sí, ẹ bá mi lọ gbé síbi tí ẹ máa tọ́jú ẹ̀ sí fún odidi ọjọ́ 7. Tí ọjọ́ 7 bá ti pé, ẹ mú ní àárọ̀ alẹ́ fún odidi ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3 yìí, ẹ tún kìpọ̀ ẹ̀. Àwọn iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ní ọ̀sẹ̀ yẹn lórí obìnrin, ẹ wo bó ṣe máa rí. Ọlọ́run á gbà fún wa, ẹ̀yin mi láwo. Àwọn tó nílé ayé á gbà fún wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kó kálé kó kakò. Torí tó ń dọ ọmọkùnrin láàmú ni. Púpọ̀ náà tó jẹ́ kóbìnrin mi ṣe ṣe ojú kòkòrò ṣekúṣe ó wà fún obìnrin mi náà rẹ̀ dì o. Ṣùgbọ́n àìlèṣe déédéé ọkùnrin mi náà ló gbé obìnrin mi lọ ta. Ọjọ́ kejì tó bá pàdé ọkùnrin tó rí pé léyìí lo wákàtí kan wákàtí méjì ó gbé mi débẹ̀ kódà kò release. Irú obìnrin bẹ́ẹ̀ tí ilé yẹn lè má mú ṣe mọ́ o. Ó lè fẹ́ dúró títí táyìn. Kódà ó lè má ní ìdówó ọkùnrin yẹn. Ẹ má jẹ́ kí ilé yín bàjẹ́. Ọlọ́run á gbà fún wa pẹ̀lú àṣẹ Èdùmàrè.